Ẹ wo mọ́tò tí àwọn Ultima wà ní ẹ̀gbẹ́ rẹ̀ yìí. Ó ti ṣẹ̀ sí òfin ìrìnnà ojú pópó ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn Ultima wá ń sọ fún un kó wind down gíláàsì rẹ̀ kí wọ́n lè ṣàlàyé nǹkan tí ó ṣe fún un. Ṣùgbọ́n òun náà mọ̀ pé òun ti ṣẹ̀ sí òfin ìrìnnà ojú pópó. Ó wá ń wá gbogbo ọgbọ́n àti gbogbo ọ̀nà láti lè bá a sá lọ. Gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀, tí àwọn ẹ̀ṣọ́ aláàbò lójú pópó bá ti dá wa dúró tàbí tí wọ́n sọ wípé a ti ṣẹ̀ sí òfin kan tàbí òmíràn, ẹ jẹ́ ká ní sùúrù ká gbọ́ nǹkan tí wọ́n fẹ́ sọ, káwa náà sì fi ara balẹ̀ ṣàlàyé fún wọn ìdí tí ó fi rí bẹ́ẹ̀. Tí wọ́n bá gbà láti fi wálẹ̀ ká máa lọ ní ayọ̀ àtàlàáfíà, tí wọ́n bá sì sọ wípé dandan ni ká tẹ̀lé àwọn dé ọ́fíìsì wọn, kò sí nǹkan tó burú ńbẹ̀. Eléyìí sì dára ju kí a tún gbìyànjú àti fẹ́ gbé ìgbésẹ̀ tí ó burú ju èyí lọ, tí ó tún lè kó wa sí wàhálà tàbí tí ó tún lè fa ìjàmbá tí a kò rò tì tẹ́lẹ̀ tàbí kó bá ẹni ẹlẹ́ni tí ó ń lọ jẹ́jẹ́ tirẹ̀. Ṣùgbọ́n ọwọ́ àwọn agbófinró Ultima padà tẹ̀ ẹ́, tí wọ́n sì mú mọ́tò rẹ̀ lọ sí ọ́fíìsì wọn láti lọ fọ̀rọ̀ wá lẹ́nu wò ìdí tí ó fi hu ìwà tí ó hù.